ní bàjẹ́ o lágbá Elédùà adẹ́dá àṣẹ̀dá kò ní fi wálẹ̀ kò ní kọ̀ wálẹ̀ lágbá Elédùà. Orúkọ tèmi ò yípadà o, ewé ò lópin, ẹni mọ̀ yóò mọ̀ yìí. Iṣẹ́ tí mo fẹ́ fi lẹ̀ Agbero Arumaso, Agbero ni Arumaso ni a máa pe Agbero yìí. Agbero yìí rìn nínú ayé o, ẹ̀yin àgbàlagbà mo fi gbá mọ̀lẹ̀ búra fún yín, tó bá fẹ́ fi igi fọ́ iná orí lẹ́yìn igi yẹn ọwọ́ wọn máa dúró sójú kan ni. Ẹ ń gbọ́ mi, kò lè wálẹ̀ o, àṣírí ni, àṣírí àwọn bàbá wa ni. Agbero Arumaso ọ̀hún la máa ń pè é. Ẹ̀yin àgbàlagbà, iṣẹ́ yìí ó ní agbára, ó ní agbára. Báwo la ṣe máa ń ṣe ẹ̀yin àgbàlagbà? Ẹ bá mi subscribe, ẹ bá mi subscribe, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi like, ẹ bá mi like, ẹ bá mi like, ẹ bá mi share. Báwo la máa ń ṣe iṣẹ́ yìí? Báwo la ṣe máa ń ṣe? Ẹ bá mi ra ìṣàṣù tuntun kan. Ẹ má fi wá ẹjọ́ o, ẹ má fi wá ẹjọ́ o, ẹ má fi wá ẹjọ́ o, ẹjọ́ o mo fi Elédùà bẹ̀ wá o. Nítorí pé tó bá yọ̀ọ̀da iṣẹ́ fún ẹlòmíì, ìjà ni kó sá máa jà ń tiẹ̀, ó mọ̀ pé iṣẹ́ wà lára. Báwo la ṣe máa ń ṣe? Ìṣàṣù tuntun kan, òrùka ìbílẹ̀, ọ̀hún la máa ń lò. Ẹ lè lo 3 4. Ìṣàṣù tuntun lẹ máa lò. Ẹ bá mi wọ́ odidi atare kan. Ìṣàṣù tuntun yìí báwo la ṣe máa ń ṣe? Kó kí tẹ́nì kó tó lù ẹ́ ti lọ sùn. Ẹ ní fóònù yín, ẹgbẹ́ tíbi kan ẹ̀ ní mẹ́kọ̀, ẹni gbọ́dọ̀ pè é lóru kẹ́ ẹ dá lóhùn. Tó bá di ìdájú kùtùkùtù àárọ̀ ìdájí, ìṣàṣù yẹn mú wọnú igbó, ẹ yàgbẹ́ sínú ẹ̀, tàbí kẹ́ ẹ gbé sí ẹ̀gbẹ́ ibì kan, ẹ yàgbẹ́ sínú ẹ̀. Tẹ́ bá di yàgbẹ́ àárọ̀ yẹn sínú ẹ̀, ẹ̀yin àgbàlagbà ẹ bá mi mú odidi atare kan, ẹ bá mi gbé sínú ìgbẹ́ yìí. Atare odidi kan ẹ bá mi gbé sínú ẹ̀. Ẹ ti bá mi gbé sínú ẹ̀. Ẹ bá mi gbé òrùka ìbílẹ̀ tí a sọ yìí, ẹ bá mi kó sínú ẹ̀. Ẹ ti kó sínú ẹ̀, ẹ̀yin àgbàlagbà. Ẹ̀yin àgbàlagbà, tẹ́ bá ti kó sínú ẹ̀, òrùka ìbílẹ̀ yẹn tó bá ti wọ̀ yìí, tó bá ti wà ní o, ẹ wá bá mi wá àwọ̀ lílì, òun la fẹ́ fi bo ìgbẹ́ yẹn. Àwọ̀ lílì la fẹ́ fi bo ìgbẹ́ yẹn. Àwọ̀ lílì tó fẹ̀, tó tóbi dáadáa. Àwọ̀ lílì òun la fẹ́ fi bo ìgbẹ́ yẹn, la fẹ́ fi bò mọ́lẹ̀ nínú ìṣàṣù yẹn. A wá jó iṣẹ́ yìí, a wá yọ òrùka yẹn. Tá bá ti yọ òrùka yẹn, a kì í òrùka yẹn bọ̀wọ́. Tá bá ti kì í bọ̀wọ́, tí ẹnìkan bá gbìyànjú láti gbọ́wọ́ sókè, ọwọ́ wọn yóò dúró síbẹ̀ ni. Ọwọ́ ẹni náà yóò dúró síbẹ̀, yóò gún pa. Ṣùgbọ́n ẹ̀yin àgbàlagbà, ẹ̀rọ wà o. Ẹ̀rọ yẹn, ẹni tó bá mọ̀ pé òun fẹ́ gba ẹ̀rọ yẹn, kó kàn sí mi lórí nọ́mbà yìí 081, WhatsApp nọ́mbà mi ni o, 081 04 73 41 20. Tó bá yẹ pé ẹ fẹ́ pè mí ni 091 23 64 31 52. Orúkọ mi ò yí padà, ewé ò lópin, ẹni mọ̀ yóò mọ̀ yìí. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi follow, ẹ bá mi share, ẹ bá mi like. Kò ní bàjẹ́ fún yín. Ẹ bá mi subscribe. Ojú òní ti wá o lágbá Elédùà. Orúkọ mi ò yí padà.